Àwọn orílẹ̀-èdè Iran tí wọ́n ń sponsor àwọn agbésùnmọ̀mí nínú ìwádìí tí wọ́n sì ti forúkọ wọn síta, pàápàá jùlọ láwọn ìgbà kan tá a bá sọ̀rọ̀ nísìn, tíwèé ìròyìn ti gbé, tí ìròyìn orílẹ̀-èdè òkèèrè tó ti gbé, àwọn kan ó bi wá léèrè pé kí lẹ́fídẹ́ǹsì. Ẹ lọ Google ẹ̀ kẹ́ ẹ sì lọ wo àwọn ìwé ìròyìn tó ti jáde. Bàbá ní àwọn evidences àní sọ̀rọ̀ torí iṣẹ́ tá a kọ́ tá a mọ̀ ni. Bàbá rí kí wọ́n tẹ̀ ẹ́ jáde àní sọ. Àwọn orílẹ̀-èdè Iran yìí, ẹ lè ti rí, ẹ lè ti gbọ́. Ó fojú hàn wípé nǹkan tí wọ́n ń ṣe nílùú wọn, tí wọ́n fẹ́ kó máa ṣẹlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè mùsùlùmí, tí wọ́n fi fẹ́ sọ orílẹ̀-èdè àgbáyé di ẹlẹ́sìn kan, ṣùgbọ́n tójú wọn wà lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn Iran yìí táwọn ọmọ Yorùbá tán parapọ̀ mọ́ àwọn Northerners Muslim táwọn ọmọ àlè Yorùbá kan pé wọ́n ń protest lórí pé wọ́n pa olórí orílẹ̀-èdè wọn. Wọ́n pa èèyàn 3, àwọn ọ̀dọ́ 3. Wọ́n dájọ́ ikú fún wọn. Léyìí tá a mọ̀ wípé Sharia ni wọ́n fi ń dájọ́ lọ́dọ̀ wọn. Ọ̀kan tó jẹ́ ọmọ ọdún 19, ó jẹ́ wrestler. Kì í ṣe wrestler nìkan o, champion tó ti gba àmì ẹ̀yẹ fórílẹ̀-èdè wọn dáadáa. Mohammed àbí nǹkan ni ọ̀pọ̀ orúkọ ẹ̀, ọmọ 19 years, wọ́n ní ká lọ execute ẹ̀ dànù, àwọn 3. Wọ́n ní wọ́n ń protest. Ó dàbí kán ní búrẹ́dì wọn o, epo wọn o, àwa jáde àwa ò gbà. Orílẹ̀-èdè tó lálàáfíà, àwọn ò fẹ́ kálàáfíà wà ńbẹ̀. Ṣebí tear gas ni wọ́n fi ń sí wa lójú. Ṣebí àwọn agbófinró máa ń lé wa dànù ni, àwa ó máa pariwo wọn lè lé wa, wọ́n láwọn eléyìí tó protest lórí n tó ṣẹlẹ̀ ní Iran yìí. Wọ́n ní wọ́n protest against Allah ni, wọ́n rọ́lọ́run fín. Wọ́n ní they are fighting God. Ṣé ìjọba ni wọ́n protest lé lórí pé ìtẹ́ ṣe yóò dáa àbí kinní kan? Nítorí ó ṣẹlẹ̀ ńbẹ̀, ká mọ̀ waste data, tó ṣẹlẹ̀ yẹn kọ́ ló matter. Wọn ò sọ pé they are fighting government, they are fighting God. Sharia yẹn ni wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Nàìjíríà o. Ẹ̀sìn yẹn ni wọ́n fẹ́ sọ di ẹ̀sìn orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ò sọ pé mùsùlùmí ò dáa. Mùsùlùmí tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá kọ́ ni wọ́n ń ṣe nílẹ̀ Haúsá, Fúlàní. Ṣùgbọ́n àwọn Fúlàní, àwọn Haúsá kọ̀ọ̀kan nígbàgbọ́ ní orílẹ̀-èdè mùsùlùmí bí àwọn Iran yìí. Ìdí tí wọ́n ṣe ń gbà wọ́n láàyè tí wọ́n ń dé sọ́dọ̀ wọn láti gbógun tì wá nìyẹn, tí wọ́n fi ń sponsor àwọn Boko Haram. Orílẹ̀-èdè tí ó wá ń sponsor Sharia àti ìfẹ̀míṣòfò lọmọ Yorùbá náà ni wọ́n sọ pé ẹ̀sìn mùsùlùmí tiwọn ni wọ́n fẹ́ ṣe. Wọ́n lójú ò tà wọ́n láti sọ wípé gbogbo ẹ̀sìn gbọ́dọ̀ kúrò ńlẹ̀ fún ẹ̀sìn mùsùlùmí, torí gbogbo àgbáyé ló gbọ́dọ̀ ṣe ẹ̀sìn mùsùlùmí. Ẹ worú àwọn ènìyàn Fúlàní tí wọ́n nígbàgbọ́ nínú irú àwọn èèyàn yìí, tẹ́ ní nǹkan kan náà ni wá, tí wọ́n sì ní wọn ò ní gbà kán pín orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé àwa tá à ń sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kan, ṣé wọn ò ní kán lọ gbé yín, kán lọ bẹ orí yín dànù? Ṣé bẹ́ẹ̀ sì ń sọ pé ìjọba ò ṣe, bàbá wa Bọ́lá Ahmed Tinubu sì ń wòran. Kò sẹ́ni tí wọ́n fi jófin orí afẹ́fẹ́ o. Inú àwọn tí wọ́n ń protest ń bí, mélòó ni wọ́n ní kán lọ gé orí ẹ̀ dànù? Ṣùgbọ́n sí ò sí àpẹẹrẹ irú ẹ̀ ni. A fẹ́ máa ránra wa létí. Ṣé kò ní máa padà bọ̀ nígbà tí wọ́n bá gbé Sharia dé, ẹ̀yin ní ẹ̀dẹ̀ fẹ́ máa pa? Ṣé kì í ṣe wípé dídákẹ́ táwọn olóṣèlú yìí dákẹ́, wọ́n mọ̀ nípa plan yìí? Mo béèrè ni o. Wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ pé àwọn ò mọ̀ ńpa ẹ̀, kán jáde sọ̀rọ̀. Ṣé kì í ṣe ni mo sọ o, mi ò sọ pé ẹ mọ̀ ńpa ẹ̀. Ṣé kì í ṣe ìdí tẹ́ ẹ̀ fi sọ̀rọ̀? Ìdí tẹ́ ẹ̀ fi sọ̀rọ̀ nípa
jihad àti islamization tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń béèrè wípé ṣé lóòótọ́ ni. Olówó mélòó, gómìnà mélòó ni Sharia ti mú nílẹ̀ Haúsá? Mélòó ni wọ́n gé lápá? Mélòó ni wọ́n mú ọmọ ẹ̀? Ṣé àwọn ọmọ wọn ò hùwàkiwà? Ọmọ wọn ò mugbó, kò jalè, kò réèpù obìnrin? Wọ́n dẹ̀ ń ṣe gbogbo kinní yìí gbé. Wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá ń bí. Wọ́n ń ṣe gbé, ọwọ́ ò tẹ̀ wọ́n, agbára ìjọba ò mú wọn. Wọn kò bọn ọwọ́ wọn lẹ̀, pàápàá jùlọ àwọn darandaran. Irú sáìn wo ni Sharia àti irú ìgbàgbọ́ wo ló wà nínú ẹ̀ tó jọmọ́ tọmọlúàbí? Ṣọlọ́run ni wọ́n ń jà fún? Ẹ̀sìn tó bá nígbàgbọ́ wípé kò sí ẹ̀sìn míì ju ẹ̀sìn òun lọ, jàgídíjàgan ni. Ìgbàgbọ́ àwọn Iran nìyẹn o, àtàwọn other Muslims country. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká gbà wípé àsìkò yìí kì í ṣe àsìkò tẹ́ ẹ máa fi ẹ̀sìn sọra yín di ọ̀tá ara yín. Ẹ jẹ́ ká gbà wípé gbogbo ẹni tó bá ṣe akatakítí nínú ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá, ọ̀tá ìran Yorùbá ni, ẹ má tẹ̀lé. Ọmọ Yorùbá, ibi tá a gbọ́dọ̀ ti ronú rèé wípé ṣé àwọn èèyàn tán nígbàgbọ́ nínú ìpànìyàn ṣayọ̀, irú ẹ̀sìn tí wọ́n bá gbé wá, irú òfin tí wọ́n bá gbé wá sórílẹ̀-èdè yìí, ó yẹ ká dákẹ́, ká káwọ́ léwọ́, kán dẹ̀ gbà á, ká dẹ̀ wòran bẹ́ẹ̀. Ṣùgbọ́n agbára wo la ní? Ìjọba tó lágbára, ṣágbára wọn ká wọn? Ẹ fi sábẹ́ comment section. Lásìkò yìí, kí ló lè mú ojútùú wá bá ọ̀rọ̀ pé wọ́n fẹ́ sorílẹ̀-èdè di bá a ṣe ń gbọ́ tí wọ́n àlẹ́ẹ̀jì àwọn northern muslim yìí? À ń béèrè ni pé ṣé lóòótọ́ ni? Tó bá jẹ́ òótọ́ ni, kí ló yẹ kíjọba ó ṣe ní kíákíá? Bẹ́ẹ̀ bá wá ní ọ̀kan náà ní wá, ọ̀nà wo la gbà jẹ́ ọ̀kan? Ṣé ìran Yorùbá, ìran Ìgbò ni wọ́n ń ṣe terrorism báyìí? Níbo làwọn ará bíi pọ̀ sí? Ẹ wà ní wọ́n ti ń para wọn náà. Tí wọ́n bá ń para wọn náà, àwọn tí wọ́n ń pa ṣé wọn ò ń ṣèyàn, wọn ò lẹ́jẹ̀ lọ́rùn? Àwọn kan dẹ̀ ń sọ allegedly pé ó dàbí àkúmọ̀ bóòtọ́ ni, àkúmọ̀ bírọ́ ni. Wọ́n àkíyèsí ìjọba, wọ́n ní wọ́n mọ àwọn terrorist yìí. Gumi ti sọ, wọ́n ní wọ́n mọ ibi tí wọ́n wà. Wọ́n ní ìjọba gan-an, àwọn lè sọ pé àwọn mọ àwọn tó ń sponsor wọn. Àfẹ̀mọ̀ kó má jẹ́ ìjọba náà ń sponsor wọn. Wọ́n tún dákọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láwọn orí social media. Èmi ní kò lè jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan ní gbẹ́nu sọ̀rọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Èmi wá ń béèrè, kò sẹ́ni tó jẹ́ fi ọ̀bẹ tó nù jẹṣu. Ibi tí mo ti wá, tọ̀rọ̀ yẹn ti wá ń ṣe mí bákanbàkan ni pé bàbá wa ti fi ọwọ́ sí àwọn US àti Israel intelligence, àwọn military wọn pẹ̀lú àwọn military wa ń bí fún àwọn àyẹ̀wò tó péye léyìí tó lè mú ẹ̀rù bá àwọn ará northerners. Wọ́n ní fẹ́ gbógun tì wọ́n. Jonathan gbé ayé Jonathan, gbogbo tí wọ́n bá ti sọ Jonathan gbọ́, kò fi jọ́ kan, kò fi kíìkì against ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n bàbá yìí ń sọ pé no, mi ò gbèjà bàbá Bọ́lá Ahmed Tinubu, torí gbogbo nǹkan ni wọ́n fi ń ṣòṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà o. Ó jáde nínú ìwé ìròyìn ni pé bàbá ti fọwọ́ sí gbogbo nǹkan tí bá US àti troops wọn bí wọ́n ṣe ń bọ̀ àti Israeli, gbogbo ètò tí wọ́n fẹ́ ṣe láti support àwọn ọmọ ológun wa, gbogbo training, gbogbo ìwádìí wọn pátá, tí wọ́n bá dẹ̀ rí eléyìí ṣe, àwọn tó ń sponsor àwọn ará bí àṣírí wọn á tú. Àwọn tó ń gbàbọ̀dè láàrin àwọn sójà tẹ́ ń kó bàtà, tẹ́ ń kó gbogbo irinṣẹ́ ogun, àṣírí wọn á tú. Sáwà ní bàbá ò sí lè dáadáa, ṣùgbọ́n kọ́mọ̀ jẹnu. Kọ́mọ̀ jẹnu, gbogbo nǹkan tó lè sún orílẹ̀-èdè síwájú, ẹnu ló ń padà bá dé, ẹnu ló ń padà bá lọ. Ẹ wo tàwọn mìyẹ́tì àwọn darandaran tí wọn ò rí bọ̀ wọn gbàdọ́lá. Ẹ wo gbogbo ọ̀rọ̀ tí bàbá wa kà á lẹ̀. Ẹ̀yin aṣòfin sẹ́ẹ̀fù ń tẹ̀lú, ẹ̀yin agbófinró ṣe ṣiṣẹ́ lórí ẹ̀ pé ẹni tó bá gbé mọ́, ẹni tó bá ṣe báyìí, ẹni tó ṣe báyìí, àwọn tí wọ́n rí pé terrorist ni wọ́n, mélòó lẹ ti mú? Mélòó lọ́wọ́ òfin ti bà? Irú eléyìí tá à ń sọ yìí náà, àgbàdo àkọ́mọ̀ jẹ tẹnu. Ó ń pẹ́ jù. Ó ń pẹ́ jù. Tẹ́ ẹ̀ bá tètè háàtì, kẹ́ ẹ tó mọ̀, àwọn northerners tún ti dìde. Wọ́n á tún ní èyí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àwọn ò ní dìbò fún, àwọn ò ní ṣe gbá. Wọ́n ti di ọ̀tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu already. Àwọn nǹkan tí àwọn wá ń gbé kalẹ̀ yìí, kẹ́ ẹ tó mọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ protest o.
wọ́n lè ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ máa wò wọ́n lè ní ó fẹ́ gbógun ti northern muslim ní àwọn ọmọ àwọn tó wà ní tí ológun ló fẹ́ gbógun ti àwọn olówó àwọn náà fẹ́ sọ wípé kinní kan ni wọ́n. Ìyẹn la fi ń sọ fún bàbá wípé bẹ́ẹ̀ bá tòlú ìyẹ̀tò pátápátá là á fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ́ ọ̀fọ́tọ́ ìjà ní í dálẹ̀ ẹ̀ ń paná ojú kan ẹ̀ ń fìkan lẹ̀ ẹ̀ ń díjú kan ẹ̀ ń là kan ni. Àmọ̀pọ̀ gbọgbọ́n o Ọlọ́run gbọ́ atrọ́ọ̀sì yín nínú òṣèlú nílẹ̀ Yorùbá tí kò bá ń ṣe ààrẹ ilẹ̀ South ń bí pàápàá jùlọ Yorùbá tó lè takò àwọn Northerners ìyà yóò mọ lọ bẹ́ẹ̀ ni o. Lọ́wọ́ yìí àsìkò bàbá wa Bọ́lá Ahmed Tinubu la lè bọ́ ń bẹ̀ tí bàbá bá jẹ́ ká bọ́ tọ́lọ̀ ń bá wọn ṣe tí gbogbo àníyàn wọn tí kì bá ṣe tòṣèlú tó bá gbà ká bọ́. Torí Northerners ò ní wà lórí oyè yẹn kó gbà fún Trump àti Israel láéláé nítorí ẹ̀sìn àti nítorí ìjẹgàba. Àsìkò bàbá tá a bá máa jẹ́ wọ́n Nàìjíríà tó jẹ́ wọ́n ó ṣe destructioning àsìkò wọn ni o ló lè nítumọ̀. Tó bá jẹ́ wọ́n ó pín orílẹ̀-èdè Nàìjíríà àsìkò wọn ni o ló lè ṣeé ṣe. Ẹ wo tí wọ́n fojú Jonathan rí tẹ́ ẹ̀ bá gbàgbé láyé síbọ̀gẹ̀ àwọn Trump wọ́n ní àwọn lè escape àwọn ọmọ pé wọ́n máa fọ́n tear gas síbi tí àwọn terrorist wà wọ́n á dẹ̀ escape gbogbo àwọn ọmọ tí ò bá jẹ́ ọ̀dàlẹ̀ wà nú ológun àti inú àwọn Northerners yìí àti inú àwọn Fúlàní yìí nígbà táwọn ará bí ó fi débẹ̀ Ọlọ́run ló mẹ́ni tó sọ fún wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí lo mask kì í ṣe pé wọ́n fẹ́ pa wọ́n ń gbà yẹn wọ́n fẹ́ escape wọn chibok girls ni wọ́n fi jáwọ́ nú ọ̀rọ̀ wa ń gbà yẹn ó sú Jonathan fún rẹ̀ yìn bàbá Bọ́lá Ahmed Tinubu àyìnyín a sì bú yín torí pé n tá à ń fẹ́ àti ìrì àwa ò sì gbàgbọ́ nú táwọn èèyàn ń sọ pẹ̀lú ìgbésẹ̀ tẹ̀yìn ń gbé pé ìjọba mọ̀ ń pẹ́ wọ́n mọ̀ ń pẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ ń pẹ́ àwa fẹ́ gbà pé ẹgbọ́n ń pẹ́ ni ṣùgbọ́n torí àìrí àwọn ìgbésẹ̀ tó dáa délẹ̀ kó dẹ̀ ṣiṣẹ́ káwọn òfin yẹn ṣiṣẹ́ délẹ̀ kọ́wọ́ tẹ̀ wọ́n kí gbogbo ayé ó rí pé ọwọ́ ti ń tẹ̀ wọ́n kì í ṣe pé repentant kì í ṣe pé wọ́n jẹ́ aṣẹ̀mọ́lù ló fà táyé fi ń sọ bẹ́ẹ̀. Ẹni tá a fẹ́ fún lóúnjẹ tá a ní mọ̀wọ́ rí o à ń gbóúnjẹ bọ̀ tébi wá ń pa fún bíi wákàtí 6 tẹ́ wá ń dáná ń kọ̀rọ̀ tí ò sì níná tẹ̀ ń dá tí ò gbóòórùn ẹ̀ ìkà ni ó pè yín torí kò ríbi tó ẹ ṣe bẹ̀ dé á rò pẹ́nu lásán ni. Bàbá ẹ jẹ́ á rí fìrífìrí àwọn pé àwọn ará bí yìí wọ́n ti ń kó sọ́wọ́ ọ̀yà bẹ́ẹ̀ bá dẹ̀ ráwọn ọ̀dàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ àwọn ará wọn tí ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ lè ṣe fún wọn ẹ pariwo síta bẹ́ẹ̀ bá ń sọ pé torí security náà wàá dà tí Gumi àti Sultan bá ṣì wà lórí ọ̀rọ̀ Islamization tẹ́sí lo àwọn terrorist tí àwọn ológun ò dẹ̀ ṣe the needful tí US àti Israel àti ẹ̀yin fúnra yín tẹ́ ẹ̀ yọ wá lóko ẹrú òwe tá a padà fún yín tá a padà sọ fún yín ààrẹ bá a ṣe fẹ́ràn yín tó ni pé tí nani bá nani tí nàyàn tẹ́ni tó tó ní gbà tí ò bá sọ pé tó ń bẹ̀ mọ́ nà mọ́ a jẹ́ pé òun ló ní kó máa nà ni o ẹ má jò jẹ́ tiyín o Ọlọ́run á bá yín ṣe o ẹ sọ̀kalẹ̀ ń bẹ̀ láyọ̀ lágbára Ọlọ́run ẹ ṣẹ́gun ọ̀tá ṣùgbọ́n ẹ̀yin ẹ bá wa ṣẹ́gun ọ̀tá kádùn àwa ó lè gbà lórí yín ọ̀tá ìran Yorùbá ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà làwọn tẹ́rọ́rìstì bẹ́ẹ̀ bá ti ṣẹ́gun wọn ẹ̀yin náà ṣẹ́gun ọ̀tá o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ìkànnì Jùgbà Master lẹ tí ń wò wá àwọn Iran táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn Northerners àtàwọn ọmọ àlè Yorùbá kan tí wọ́n fẹ́ kúlé lórí wọ́n ti execute èèyàn àwọn ọ̀dọ́ 3 nítorí òfin Sharia àti ẹni tó ṣiṣẹ́ sin orílẹ̀-èdè tó jẹ́ wrestler àwọn tó ń wọ ìjàkadì fún orílẹ̀-èdè tó dẹ̀ gbàmì ẹ̀yẹ wọn nìkan lọ pa wọ́n dànù kí ni ó ṣẹlẹ̀ tí wọ́n bá láǹfààní irú ẹ̀ ṣẹ́ẹ̀dí tí wọ́n bá ti láǹfààní irú ẹ̀ ń bí
tí Sharia ṣiṣẹ́ ń bí, àwọn ni wọ́n mọ̀ ṣèjọba o, tí ò sì sẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò. Bàbá wa, àsìkò yín ni ló lè dáa, àsìkò yín ló tún lè dáa, gbogbo torílẹ̀-èdè Nàìjíríà ó padà dà lọ́jọ́ iwájú, àsìkò yín ni o. Ẹ ṣe èrè kó dára, ẹ ṣe èrè kó dára o, ẹni ayé kan, ẹ ṣe èrè. À ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ àti àwọn Akíntọ́lá, gbogbo ohun tó ń kálukú ṣe ojoojúmọ́ nìtàn ń gbé jáde. Ìtàn ayọ̀ fẹ́mi àtẹ̀yin, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ìwà wa ní ó kọ̀tàn ayọ̀ sílẹ̀ lórí wa. Ẹ ṣeun. Ṣéun Agbọ́lá lórúkọ mi.